Hello, ẹ̀yin ará mi. Ẹ káàsán o, ẹ káalẹ́, ẹ kú òwúrọ̀ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ó kàn tún ṣe mí bákan ni pé kí n jáde kí n tún bá àwọn òṣèlú, àwọn òjèlú, àwọn akótilédà síta, àwọn abàlújẹ́ kí n tún wá bá wọn sọ̀rọ̀ díẹ̀ ni pé orí wọn á pé, ṣùgbọ́n mo mọ̀ pé ajá tó bá ti sọnù lọ́rọ̀ wọn kì í gbóhùn ọlọ́dẹ. Ẹ káalẹ́ o, bí ṣe wí, orúkọ mi ni Ọmọ́wùnmílà wá. Mo mọ̀ pé gbogbo yín ti mọ̀ nísìnyí pé àwọn tó ń pera wọn lóṣèlú wa wọn ò rẹ́dì láti ro orí jinlẹ̀, wọn ò fún wọn lọ́mọ rogùn láti ro orí wọn. Ní ìlú tí a wà tí ò síná, tí ò sómi, tí ò sí títì tó dáa, táwọn ọmọléèwé tí wọn ò ráyè lọ léèwé, ìyẹn pé ìkọ̀ọ̀kan náà àwọn olórí burúkú, olórí májẹ̀díẹ̀ yìí wọ́n ní 100 million láwọ́ lára owó wa tán jí náà ni o, torí kò sẹ́ni tó ṣiṣẹ́ 100 million nílùú yẹn o, but wọ́n rẹ́dì láti fi 100 million sílẹ̀ fún presidential aspiration. Ṣé rí pé ní ègbé ni wọ́n? Ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ o. Ó bẹ̀rẹ̀ látorí vice president Yẹmí Ọ̀ṣínbàjò, ó pèrè ní odidi lọ́yà. Ìwọ rí 1999 constitution tó ń ṣe, ó dẹ̀ fẹ́ run on that kind of constitution. Ẹ dẹ̀ kàwé, ṣé ojú ìwé lẹ́ka ẹ̀ka ẹ̀yìn ẹ̀ ni àbí ẹ kàwé ẹ̀ka làákàyè? Àwa wí tán ẹ ní awoism lè ń ṣe. Ṣé bàbá Awólọ́wọ̀ á wà láyé á run on that 1999 constitution, that pack of nonsense slavery document tó ń gbé lé yín lọ́wọ́? Ẹ wà as a vice president fún ọdún 7, àárín nǹkan gidi kan tẹ́ ṣe. Kò síná, kò sómi. Bọ́n ṣe ń pa Yorùbá, bẹ́ẹ̀ ló ń pa Igbo, bẹ́ẹ̀ ló ń pa Middle Belt, ó dẹ̀ rí nǹkan kan ṣe sí, ó dẹ̀ tún fẹ́ run. Ẹni ègbé ni yín. I'm not only disappointed, mo mọ̀ pé àwọn ọmọ ogun ọ̀run wọ́n ti kọ̀yìn sí ẹ. And for being a pastor, tó bá jẹ́ ayé Elijah ni, ìwọ gan Elijah àti do with you. Ó wá jáde ládùúgbò gbogbo jágajàga rádaràdá rédèrèdè tí Buhari ń dánwò ní Nàìjíríà, tó dẹ̀ wà ń bẹ̀ fún ọdún 7, tó dẹ̀ ń pa àwọn èèyàn bọ́n ṣe ń pa wọ́n ní Gàngán, ló ń pa wọ́n l'Oǹdó, ló ń pa wọ́n àwọn tó ti wà ní Ògùn State, wọ́n ti dára Benin torí pé àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ wọn báyìí túláàsì. Ó dẹ̀ dákẹ́. Kí ló ń ṣe lábẹ́lẹ̀? Wọ́n ti sọ ẹ́ di akíndíndínrín, wọ́n ti sọ ẹ́ di apọ̀dà kalẹ̀, wọ́n ti nà ẹ́ lókun tòbí. Ń tó bá ní kó ṣe ló ń ṣe. So o love power, ṣùgbọ́n o love àwọn èèyàn ẹ̀. O love power, o ní bẹ̀rù Ọlọ́run. Vice President Ọ̀ṣínbàjò, o ní bẹ̀rù Ọlọ́run. Tó bá ní bẹ̀rù Ọlọ́run, kò sí adé tán fẹ́ dé ẹ. Adé tán lè dé ẹ, o ní adé ìjọba ọ̀run. Kò dẹ̀ sẹ́ni tó lè fún ẹ ní ìjọba ọ̀run àfọlọ́run nìkan. Ẹ lè bribe Ọlọ́run o. O lè bribe Ọlọ́run. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Tó bá jù mí lọ, ò lè gbọ́dún 2 torí mi náà ti pé 66 years. Ṣùgbọ́n èyí tó ń ṣe yìí, àtiwọ́ àtàwọn oníranù tó kù, ẹ ń fi 100 million ẹ lọ fi gba fọ́ọ̀mù. Ó dẹ̀ ló kàwé. Ó ka ọgbọ́n orí, ó ka làákàyè. And being a pastor, ó ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ lọ o, ẹ ní débẹ̀ o. Ní ìmọ̀ ẹni tó ń purọ́ fún yín. Ẹ máa lọ, ẹ ní débẹ̀. Tẹ́ bá débẹ̀ ẹ ní dúró jẹ́. Àdàbí tó bá yẹ pé 155 million Yorùbá, Igbo, Middle Belt tó wà Nàìjíríà kì í ṣe orí ilẹ̀ yẹn lọ́lọ́run dá wọn sí. Àwọn Fúlàní cabal no one turn it around, no spin it around like a wheel. Ẹ ní bẹ̀rù Ọlọ́run o, Mr. Ọ̀ṣínbàjò, President Ọ̀ṣínbàjò, Pastor Ọ̀ṣínbàjò. Ẹ dẹ̀ máa rí ìbínú Ọlọ́run. Kì í ṣe pé mo fi sọ wà nínú Bíbélì ni. Ẹ sọ fún ènìyàn búburú ni ẹ nítorí pé orí wọ́n ṣe ń pa àwọn èèyàn, ò sọ nǹkan kan sí, ò resign, ò bínú. Wàá rí ìbínú, wàá rí ìjẹ Ọlọ́run.
ó tún wá jẹ́ pé ọmọ Awólọ́wọ̀ ló fẹ́. Awólọ́wọ̀ gan ń ṣépè fún ẹ nínú sàréè. Ṣẹ́rẹ́ yìí yòókù ọjọ́ ọ̀la yín kù sí dẹ̀dẹ̀ ni o. The whole batch of you are senseless and stupid. Ẹ̀dẹ̀lẹ́kàwé ẹ wo àwọn tó ń tì yín káàkiri, àwọn ignoramus non-entities, àwọn moronic imbeciles, Fulanis lọ́rùn ọ̀nà yín kiri, àwọn tó yẹ pé wọ́n ya Quranic school kan láwọn lọ, ìtó kàwé nù wọn gan. Wọ́n kàn yín kún substantial human beings. Àwọn ló ń dictate ẹ̀dẹ̀ ń tẹ̀lé wọn. Ẹ̀ ń ṣe bí òpònú ayérada. You are all fools. You are all fools. Dẹ̀ ní integrity. Ní integrity. Understand social justice. Mọ fairness. Mọ nǹkan tó jẹ́ equity. Ẹ̀yin ní 100 million àwọn kan ò rí 100,000 láti jẹun láti sanwó ilé. Ẹ̀ ń fún wọn ní 18,000 30,000 lóṣù. Ẹ̀yin gba millions. Àti gbogbo ẹ̀yin tẹ́ wà ní House of Rep ní o, Senate ní o, níbẹ̀rẹ̀ Ọlọ́run. Dẹ̀ máa gbowó yẹn máa ná but kò ní dùn yín nínú. Tẹ́ bá ná lórí àwọn ọmọ yín gan kò ní fúnà. Wọn ò lè ṣoríire tó máa last. Torí kí ni ẹ ti bàlújẹ́. Ọ̀bàyéjẹ́ ni yín. Àwọn ìyàwó yín gan kì í ṣe abiyamọ, abiyagba ni wọ́n because ó yẹ kán fún yín ní ọgbọ́n orí, kán fún yín ní làákàyè, kán fi ìbẹ̀rù Ọlọ́run sí yín lọ́rùn. Bẹ́ ṣe ń lọ sí Senate àti House of Assembly. Tẹ́ ń lọ purọ́, tẹ́ ń lọ jíwó, gbogbo yín jíwó. Ìyẹn pé yín ní 100 million. Tún títí àdúgbò yín ṣe. Kò sẹ́ni tó lómi, kò sẹ́ni tó níná. Ẹ wá ń sọ pé ẹ wà proud to be Nigeria. You are idiotic, bombastic Nigerians. Ṣùgbọ́n Ọlọ́run máa gbàgbára lọ́wọ́ yín o. Ẹ rò pé alágbára ni o. Bí Nebuchadnezzar ṣe rò pé òun lágbára nìyẹn o. Ó di ẹranko inú igbó fọ́dún 7. Ìmí inú yín máa wọ́ọ̀sì ju Nebuchadnezzar lọ. Bí Pharaoh of Egypt ṣe rò pé òun lágbára nìyẹn, inú omi lọ́run parí ayé ẹ̀ sí. Buhari tó lóun lágbára, tó bá jẹ́ pé òun ni Haman tí èṣù rán kó lọ da ìran Yorùbá rú àti irú ẹ̀rí. Haman tó lóun máa pa Mordecai, ó wà nínú ìwé Esther. Mordecai àti ọmọ mẹ́wẹ̀ẹ̀wá àti ìyàwó ẹ̀ ló kú. Ọlọ́run mo tọrọ ẹ̀ fún Buhari àtàwọn ẹbí ẹ̀. Ẹ̀yin yòókù mo mọ̀ pé kì í ṣe gbogbo yín lẹ gbọ́ Yorùbá o. Wọ́n translate ẹ̀ fún yín. Orí burúkú nú yín ó ti bà tòde yín jẹ́. Ẹ fẹ́ run under this government tí Fúlàní ti sọ pé kò sí babalá kankan nú yín táwọn máa gbélé lọ́wọ́. Ẹ kàn kàwé ní ẹ̀ka làákàyè. And I'm so disappointed and ashamed of all of you. Ẹ lọ rórí yín o. Ẹ lọ rórí yín. Ẹ ti lose 100 million no because Fúlàní mọ nǹkan tó ń ṣe tó ń gbowó lọ́wọ́ yín. Wọ́n ti mọ̀ pé máa lè ní ìmí inú yín máa dà. Tó máa pè ní 1 billion bẹ́ẹ̀ ṣe máa tún dá náà nìyẹn. Oníyà yín ló máa jẹ èyí tó jù ń bẹ. Oníyà yín. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́lẹ̀ ẹ fẹ́ bá wọn dìbò. Tẹ́ bá dìbò yẹn ẹni rójú jẹ. Gbogbo ohun tó ń jẹ́ àlàáfíà tí Ọlọ́run fi ń jogún fún ènìyàn, Olúwa máa gba àlàáfíà lọ́wọ́ yín. Torí pé kíni ẹ fún àwọn ènìyàn Yorùbá, ẹ fún wa lálàáfíà ní orílẹ̀-èdè wa. Ẹ ń kọ̀dí àpòpọ̀, ẹ ń pàdé àpòpọ̀ pẹ̀lú Fúlàní. Àwọn tẹ́ ti mọ̀ pé pípa wọn fẹ́ máa pa wá. Gbogbo ohun tó bá sọ lẹ fẹ́ ṣe nítorí pé ẹ fẹ́ keep position ipò. Ṣẹ́yìn lẹ́ni ipò tó wà ṣebí nítorí pé Ọlọ́run fún yín ni. Ṣebí tẹ́ bá wà láyé lè máa sọ pé ẹ fẹ́ jẹpò. Tẹ́ bá sùn tí ẹ bá jí ṣe fẹ́ bọ́ Ọlọ́run rojọ́ ni. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ rí ìbínú Ọlọ́run. Ẹ rí ìdààmú Ọlọ́run. Kì í ṣe lórí ẹ̀yin nìkan. Tọmọtọmọ taya yín. Àlejò yín máa fojú kan Ọlọ́run. Ẹ lọ jẹ́wọ́ fún Ọlọ́run gbogbo bí tẹ́ gbélé ayé wa ṣe. Gbajabiamila. Ó ti jalè ti Amẹ́ríkà, ó tún lọ jí ti Nàìjíríà. Ó lè ní ẹ́. Ó máa dójú ti ni. Ó máa lè ní tó pọ̀ nú yín. Èmi inú yín gan bẹ́ẹ̀ ni pé Fúlàní ló bá ìyá yín sùn ni. Ọmọ àlè gidi ni yín. You have no integrity. Ẹ ní self respect. Kẹ̀ṣà dé bẹ́ẹ̀. Ìlú wo lẹ fẹ́ tún ṣe? Ìlú tó ti fọ́, tó ti wó, tí Ọlọ́run ti ya, tó ti fàya.
tẹ bá jẹ́ mùsùlùmí àti kíní ó yẹ kẹ́ lọ bèrè lọ́wọ́ Ọlọ́run ìlú ta fẹ́ ṣe ǹjẹ́ ó máa dúró kò lè dúró Olúwa ti fàya ẹ̀yin náà mọ̀ kó ti fàya tẹ bá dẹ̀ lẹ́ máa lọ́bẹ̀ ẹ̀yin náà máa fi ṣe tutù gbẹ̀yìn Tinubu ọ̀rọ̀ tí ò tiẹ̀ ní sọ Ọlọ́run bínú sí ẹ tilétilé tó bá rò pé ọ̀nà ẹ ti là ọ̀nà kú ló là sí ó ò lè rí jẹ́ o tó bá fẹ́ kó gbogbo Nàìjíríà jọ tó bá fẹ́ kó lọ sí Dahomey kó lọ kó wọn wá tó bá ti fẹ́ pàápàá kó lọ sí Brazil after all Yorùbá náà wà ń bẹ̀ kó lọ kó 20 million wà ń bẹ̀ tó bá débẹ̀ ò ní láàsì kì í ṣe ti pè I am telling you ohun tí Ọlọ́run ti sọ ó ò ní débẹ̀ o ṣùgbọ́n tó bá débẹ̀ ó máa fi kú ṣèfàjẹ́ ni ìnídẹ̀ ìkọ́ni wọn náà ti ń pààyàn ló ń rànyàn àwọn asásìnì ẹ̀ bọ́ ṣe ń pààyàn káàkiri gbogbo yín lẹ máa tẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo yín lẹ máa rí ìbínú Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ rí Nàìjíríà bó ṣe rí tẹ́ ṣe continue tẹ́ni ti Fúlàní yẹn lẹ fẹ́ ṣe mo fẹ́ rí bí ẹ ṣe fẹ́ kọjá